wọ́n ní a máa tẹ̀lé àwọn maziabi fún ẹ̀yẹ́ máa kí a máa tẹ̀lé afáàkà kan bẹ Allahu yarhamu wọ́n pè ní Sheikh Nasiruddin Al-Albani afá aládìsí ni àdáwùjọ ẹ̀ afá aládìsí ni àmọ́ ọ̀rọ̀ àdìsí yìí kọjá pé ẹni tí ò ní afá àdìsí kò lè tọ́ka sí pé ní afá àkọ́kọ́ ṣé tó ní sanad rẹ̀ ní inú magazine ló ti ní sanad inú magazine ló ti ní sanad òun ló wá kọ tíra níbi ọgbọ́ bí àádọ́ta ọdún àbí ogójì ọdún sísè wọ́n pè ní sífàtù sọ̀láti nàbí sífàtù sọ̀láti nàbí ó kọ́ ó sì wá kọ sílẹ̀ pé ní ìtọ́ nǹkan yóò ohun òtẹ́lẹ̀ ọ̀rọ̀ mọ́sàbí kankan ó àgbọ́yé lórí àdísà nàbí ló fi kọ́ ọ́sẹ̀ máa fi yóò dáwọ́ lè bá tẹ̀lé nínú ẹni tó bá sàábé àbí ẹni tó bá sàábé. wọ́n bùn wá gbọ́ so gẹ́gẹ́ bí oníkálukú wa náà ṣe gbọ́ ọ̀rọ̀ tí àáfà tí oníkálukú wa gbọ́rọ̀ rẹ̀ yìí so tagbọ́n tí àáfà yẹn sọ so nípa pé in tí àwọn bàbá wọn tí wọ́n pinlẹ̀ so in táwọn bàbá wọn tí wọ́n gbé kalẹ̀ ipò àwọn kan wọ́n fẹ́ wá ṣe kíni wọ́n wá fẹ́ yí padà wọ́n wá fẹ́ gbà wọ́n wá fẹ́ ṣe kíni kan kì í ṣe táwọn nẹ́bí gbé kalẹ̀ o kì í ṣe táwọn nẹ́bí ṣe lẹ́sìn o ẹ̀sìn kan náà nù o in táwọn bàbá àwọn gbé kalẹ̀ wọ́n lè yà ọ̀sọ̀ bìlà kí ọlọ́bẹ̀ dà mọ́ṣálà wa so ipe àwọn ẹni tí wọ́n dé tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn ipe wọ́n lọ mú tíra àfáà kan so wọ́n lọ mú sífàtù sọ̀láàtì nàbí tí al-Imam al-Albani rahmatullahi alayhi láti fẹ́ fi gba àwọn nǹkan táwọn bàbá wọn tí wọ́n ṣe kíni tí wọ́n pinlẹ̀ bí ìmọ̀ káwọ́lẹ̀ lórí ìrun ṣe lẹ́yìn náà lẹ́rìí látọ̀dọ̀ Ànábì kí àmọ́ káwọ́lẹ̀ lórí ìrun so kódà kò lẹ́rìí gan látọ̀dọ̀ al-Imam Malik ibn Anas so mò ń bọ̀ wá síbẹ̀ insha Allahul azim níbi fídíò mi now in tí wọ́n fẹ́ fi fèsì fọ́rọ̀ táfà yìí sọ torí afá yìí parọ́ kan mọ́ Albani bí afá sọ yìí pé al-Imam al-Albani pé newspaper lókà tó fi di afá aládìsí subhanallah ẹ máa nínú ẹ̀sìn wa al-Albani fa àgbà afá aládìsí àsìkò yìí mọ̀ nífa oye kẹ́yì débi pé àwọn tí wọ́n jẹ́ bí àfà tẹ́ni yìí ó fẹ́ gbà tí àfà yóò fẹ́ gbà pé àfà rẹ̀ ni wọ́n jẹ́ oye wọ́n gbà pé Albani sẹ́ òkè mọ̀ ní níbi hadithi àmọ́ ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ járó àfà yìí náà al-Imam al-Albani ó láwọn àfà kìí ṣe conference al-Albani lọ káàkiri tí ń he ìmọ̀ so kìí ṣe ipe ká lọ sí conference yìí ní Qatar ká lọ sí conference yìí ní Oman ká lọ sí conference tọ̀hún ẹlẹ́yàmẹ̀yà kan kàbẹ́ kìí ṣe bí Albani ṣe achieve ìmọ̀ nù oye Albani ní àwọn àfà ni ó tó jókòó kéwú níwájú wọn أو ترى بين واجمي حياة الألباني وآثاره وثناه العلماء عليه محمد إبراهيم الشيباني تبواسي page 45 أفاس كما أنه تلقى بعض العلوم الدينية والعربية على بعض الشيوخ من أصدقاء والده مثل الشيخ سعيد البرهاني كتبوا يجاس في الإمام الألباني أوباي أو أباكا يمسي أتي مالربوا لوا أو أبي لودو أو أغبا فاكا نينو أو نتي جاء كبه تونسي جوري فم باباري بيان الشيخ سعيد البرهاني إذ قرأ عليه كتاب مراكز الفلاح وبعض الكتب الحديثة في علوم البلاغة oye so ní ètò yasọ pé Al-Imam Al-Albani ó ka tíra kan lọ́dọ̀ àfáà yìí tán pé ní Marakil Falah so oye báyìí so àtàwọn apá kan tíra mìíràn tó jẹ́ tíra ìgbàlódé nípa ìmọ̀ balagha so ibi tí mo wá ń lọ gangan òun náà ni paragraph tó tẹ̀lé àfáà sọ pé akhadha ash-shaykh ijazatan fil hadith min ash-shaykh Raghib at-Tabbakh ipe Al-Imam Al-Albani ó gba ìjáza hadithi ó gba ìjáza níbi hadithi látọ̀dọ̀ ta ni ash-shaykh Raghib at-Tabbakh so kí ni ìjáza ká ní ojú ayé ní èmi àti àfáà yìí bá ti ń sọ̀rọ̀ lórí àlámọ̀rí ni ìyìnbá kọ́kọ́ tì sí wọn pé ẹ ṣàlàyé ìjáza èyí tẹ́fẹ́ sọ pé newspaper ní Albani fìdí àfáà ládìsí káwárí kí ni tẹ́ wọn níbi ìmọ̀ òun gangan káwárí kí ni tẹ́ fìtì níbi ìmọ̀ òun gangan tí ròyìn fi lè máa sọ pé Albani newspaper ló kà tó fìdí àfáà ládìsí àbà ẹbẹ̀rẹ̀ Allahu subhanahu wa ta'ala oye so ìjáza al-ìjáza nínú àwọn ọ̀nà téèyàn fi máa ń ṣe kíni téèyàn fi máa ń gba hadith ni al-munawala ń bẹ al-munawala wa as-sama' min ash-shaykh ó wà so al-ijaza wà ó yé báyìí so now ijaza ni pé kí àfáà yọ̀ǹda fún ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ láti ṣe kíni láti gba àwọn apá kan ìgbà wa hadithi látọ̀dọ̀ rẹ̀ Al-Imam Al-Albani ni so ṣé kò wá láfàmbí hadithi mọ́ ohun rẹ̀ so ó yé báyìí so kálọ̀ bẹ́ẹ̀ dà kọ́mọ́ṣà ṣàánú wa barakallahu fikum ẹ̀mọ́ra nínú Islam lórí sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam abi Allah bẹ́ẹ̀ dà kó jọ kó dákun kọ́mọ́ṣà sàn ní kọ́kànmá ní ẹ̀sán lórí fundraising èyí tí a ń gbàbọ̀ látọjọ́jọ́ yìí so tí rẹ̀ ń jẹ́ 40 million naira táyì sí ṣàlàyé pé ìtafẹ́lò fún ní pé afẹ́fẹ́ra ilẹ̀ fún lékíwú àti mọ́sálásí ẹgẹ́ bá ti ṣàlàyé kọjá sẹ́yìn so lọ́wọ́lọ́wọ́ báyìí iye tálọ́bẹ̀ẹ́dà ti ní realize òun náà ni 5,743,000 naira ní tó túnmọ̀ sí pé ó kù 8,257,000 naira níwájú wa ẹ̀yin tálọ́bẹ̀ẹ́dà bá ṣe gbà láì fún nínú arziki ẹ má ṣàbàwà dá sí nítorí Allahu subhanahu wa ta'ala kálọ́bẹ̀ẹ́dà má ṣàṣà ní kọkànlá ní ẹ̀sán lórí àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf ẹlẹ́ẹ̀kejì máa nínú ẹ̀sìn wa so tí Albani ò bá láwọn àfáà níbi hadithi oye so àwọn ẹni tá a fẹ́ sọ pé wọ́n sọ̀rọ̀ nípa Albani yìí wọ́n lè má sọ̀rọ̀ rẹ̀ tó sì já sí wípé àwọn ẹni yìí
wọ́n wà nú àwọn ẹni tí wọ́n sọ pé àáfà tó sọ̀rọ̀ yìí tí gbogbo wa gbọ́ wọ́n fẹ́ gbà pé àwọn àáfà àwọn ni wọ́n jẹ́. Àkọ́kọ́ nú wọn òun náà ni Yusuf al-Qaradawi. Yusuf al-Qaradawi nínú tírà tí ń bẹ wájú mi yìí, so nínú tírà tí ń bẹ wájú mi fi Wada'i'il A'lam, fi Wada'i'il A'lam, oye báyìí tá bá wá sí page 479, يوسف القرضاوي انصر نبا الشيخ الألباني وني كان الشيخ الألباني أحد كبار علماء الحديث في عصرنا الذين اشتغلوا بتحقيق عدد من كتب الأحاديث وأخرجوها للناس وألف كتبا شتى. يبقى الإمام الألباني هو نوع وأغبافا الحديث لاسيكو واي láwọn ìjọba sí pé wọ́n kọ́ ìrójú ráyè pẹ̀lú ìmọ̀jọ hadith pẹ̀lú ìmọ̀jọ òǹkà tó pọ̀ nínú àwọn kìnnì nínú àwọn tírà hadith. Tẹ́ bá lọ sí sálẹ̀ ní page 482 àfáà ń sọ ìgbé dàtí Yusuf al-Qaradawi ìkànnú àwọn ẹni tí àfáà yìí fẹ́ràn tí àfáà yìí nífẹ̀ẹ́ sí tó máa ń gbé gẹ́gẹ́. Yusuf al-Qaradawi sọ pé wa a'tarifu lirrajuli bi sa'ati ittila'ihi, ipe òun jẹ́wọ́ ipe al-Imam al-Albani ó ní gbàláyè tó pọ̀ níbi ìnájú tó tírà hadith وتبحره في علوم الحديث آتي جندور نبي ما حديثي وأصوله إلى الدرجة الرفيعة فيه حتى أصبح بكثرة إنتاجه المحدث الأول. So bẹ́ẹ̀ dẹ̀ ni òun jẹ́wọ́ pẹ̀lú pé Imam Albani ó dé ipò tó ga níbi ìmọ̀ hadisi tí tó fi di àgbàfà aládìsí àkọ́kọ́ number 1 pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ èso rẹ̀ tó so. So هذا يوسف القرضاوي ليس سلفي وليس وهابيا كما تدعون. So kìí ṣe wàhábí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń kílèmù pa àwọn kan wàhábíyà ni wọ́n wa ma'a dhalik ya'tarif tó ń ti bẹ́ẹ̀ náà ń ṣe i'tiraf. Oye, so bákan náà al-Ghumari, Ahmad Siddiq al-Ghumari nínú àwọn khusumu Albani nífa, nínú àwọn ẹni tí wọ́n gbógun ti Albani ni táwọn àti Albani jọ ní ìfànfà gidigidi. Tá bá lọ sínú kódà nínú tíra yìí, so àwọn nǹkan míì tó tẹ̀lé àwọn tí mo fẹ́ kà jáde nínú tíra al-Ghumari yìí, so oye al-Ghumari fi sọ ó fi tọ́ Albani ni àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wọn kọ́. So nínú al-Jawab al-Mufid oye للسائل المستفيد في الغماري page 60 أني أما الألباني أني شبه الألباني فمن الأفراد في معرفة الفن على عاميته تقريبا هو نوع وإسا نبي ما فن حديثي تانسوي oye نتي بوبورة. So àwọn eléyìí àwọn khusumu Albani gangan ni o ká ní Albani ò bá láfa hadisi àwọn tí wọ́n kọ́ tu láṣìírí rẹ̀ ká ní newspaper ló bá fi dé àfa níbi hadisi àwọn tí wọ́n kọ́ tu láṣìírí rẹ̀ torí khusumu rẹ̀ ni wọ́n jẹ́. Ẹ lọ jòkó àní kò sáyé ńlẹ̀ Yorùbá kò sáyé ńlẹ̀ Yorùbá àṣírí yóò máa tú tó bá jẹ́ ti kéwì ni ẹ má parọ́ oye. So ẹ má parọ́ tẹ́ ẹ bá fẹ́ fi táwọn bàbá yín wà lórí ẹlẹ́ oye ẹ máa ṣe náà ẹnìkan ò mú yín dandan àmọ́ ìwọ ni kẹ́ máa parọ́ máwọn àfọ ní mímọ́ nítorí pé ẹ fẹ́ gbé ti bàbá ga.